àkọ́tún idán àkọ́tún ìran sinimá alárinrin tó la lẹ̀ hù láti ilé iṣẹ́ Adesqueen Productions. Jide Kosoko mọ̀ lóhun fólú ló kọ́ ló ṣe àkútọ̀ fi dọ́mà ayé ń retí Ẹlẹya. Ǹjẹ́ orí ẹ̀ pé báyìí tí máa gbé àwọn ìpapọ̀ máa kọ́ ọmọ ẹ̀ ní orí. wàá fi tìtù tẹ́rí gbà. ó fún ọ ní ọ̀sẹ̀ kan ọ̀sìmẹ́tọ̀ tèmi nìyẹn. ọ̀sẹ̀ kan tí mo dá fún ọmọ rò ti pé mi náà ni mo bímọ ni o mo sì ní bíbí ní ẹ̀yìn ọ̀sẹ̀ kan tó ọ̀bá yọ ọmọ mi wọ́n wọ̀ sí lágbolé yín. fíìmù ayé ń retí Ẹlẹya ti wà fún títà báyìí o ní gbogbo olóòtàjà fídíò kẹsẹ̀tì ní Adesqueen production number 71 Cemetery Road Èbúté Mẹ́ta Lagos ló gbé jáde o kí ìrètí gbé òṣèré lọ́kùn bẹ̀dẹ́nu bàbá sùwé tó ń ta lúwẹ̀ẹ́ wọ́n dẹ́kun gbọ́ àwàdà wọ́n fi kọ́ni lọ́gbọ́n wọ́n dẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni o Jide Kosoko ìrètí Madam Sajẹ Yínká Quadri mọ́fì bàbá wa lè fòye gbé Bukky Right ayé ń retí Ẹlẹya ó kì pọ̀pọ̀pọ̀ ó lẹ̀ bẹ́jẹ́bẹ́jẹ́ ọjọ́ ó tún wá jọjọ kíjọ Jide Kosoko ló kọ́ o Adesqueen ló ń ta ayé ń retí Ẹlẹya jáde nù ọdún.